Don't unfollow the losers. Don't follow losers. We are the real deal. Bí àwàdà bí eré, Tafasego ti padà ń gba ìjọba state chairman kúrò lọ́wọ́ MC Olúọmọ ní Lagos State. Pẹ̀lú bí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò NURT ní ìpínlẹ̀ Èkó bó ṣe ti ń celebrate ẹ̀ lọ́tún lọ́sì tó sì ṣe wípé Tafasego gan fúnra rẹ̀ òun gan ti ń ṣe àwọn ojúṣe kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí new chairman tí wọ́n ṣe ìdìbò yàn. Ẹ̀yin èèyàn wọn ṣé kìí ṣe wípé history tún ti ń repeat ara ẹ̀ báyìí? Ẹ tún jẹ́ àjọ sọ̀rọ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nínú ẹgbẹ́ NURTW ní ìpínlẹ̀ Èkó, pàápàá ọ̀rọ̀ lórí ipò state chairman tó ti di fàǹfà láàrin MC Musiliu Akínsànyà àti ọ̀rẹ́ ìmùlẹ̀ Mustapha Sego. Tí ẹ bá kú gbàgbé wípé ọ̀rọ̀ yìí ti di nǹkan rẹpẹtẹ láàrin àwọn ọmọ ẹgbẹ́ NURTW ní ìpínlẹ̀ Èkó. Kálukú ló ti ń píìchì tẹ̀ǹtì ẹ̀ sẹ́yìn ẹni tí wọ́n fẹ́. Pẹ̀lú bí nǹkan sì ṣe rí, ó jọ bí ìgbà wípé ọ̀pọ̀ nínú àwọn ọmọ ẹgbẹ́ NURTW ní Lagos State ni wọ́n ti fi ọwọ́ ti Tafasego lẹ́yìn wípé ìwọ la fẹ́, ìwọ la yàn. Majority ló wà lẹ́yìn Tafasego tí wọ́n sì ti ń celebrate. Ẹ̀yẹn gan ló jẹ́ kó rọrùn fún Tafasego láti lè máa parade rẹ̀ bí new chairman tí ó wà lórí ipò báyìí. Àmọ́ ẹ̀yin èèyàn wa, kí gan lẹ̀ṣẹ̀ tí Musiliu Akínsànyà ṣẹ̀ gangan ní pàtó? Kí ni tó ṣe fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ NURTW ní ìpínlẹ̀ Èkó tó fi dàbí ìgbà wípé epo ẹ̀pà ẹ̀ wá ń di ohun àìjírí lónìí tó fi di ẹni tí ò mọ̀ ṣe mọ́ níwájú wọn? Kí gan lẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ gan ní pàtó? Gbogbo ẹ̀yin tí ẹ bá wá mọ̀ nípa ẹgbẹ́ NURTW dáadáa, gbogbo ẹ̀yin tí ẹ súnmọ́ wọn ní pẹ̀kípẹ̀kí, ẹ jọ̀ọ́ ẹ súnmọ́ bí, ẹ jẹ́ àjọ gbọ́rọ̀ yìí yẹ̀wò torí Yorùbá ní bí ò bá nídìí obìnrin ìjẹkùmọ́lú. Ìkànnì DigiNaija Television lẹ́kalẹ̀ sí. Tẹ́yin bá ṣe wá ń wò mí fún ìgbà àkọ́kọ́, ẹ má bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí, ẹ like, ẹ fèrò yín nípa tí mo mú wá yẹn máa sọ sí comment, kẹ́sì máa bá mi ṣe ètò yìí kó máa lọ káàkiri. Ṣebí tẹ́lẹ̀ rí ariwo Musiliu Akínsànyà la máa ń gbọ́ káàkiri. Musiliu lọ̀gá wa o, Akínsànyà la fẹ́ o, MC Olúọmọ ni o. Lọ́tún lọ́sì wọ̀nyí jẹ́ agbọ́rọ̀ nípa àwọn Musiliu Akínsànyà tẹ́lẹ̀. Òun la fẹ́ o, òun la like o, òun la ṣe gbà, òun la ṣàwò, ó mọ̀ ọ́n ṣe o, kí wá ló dé tó fi ṣe pé lónìí MC Musiliu Akínsànyà wá dẹni tí ò mọ̀ ṣe mọ́? Gbogbo ẹ̀yin tí ẹ bá mọ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nínú ẹgbẹ́ NURTW, àní ẹ dákun ẹ máa bá mi fi dáhùn yín sábẹ́ comment section, káàjọ máa gbọ́rọ̀ ìyẹ̀wò, káàjọ lára wa lọ́yẹ̀. Torí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ẹgbẹ́ NURTW, ó jẹ́ kí ẹ̀rù ọmọ ẹ̀dá ádámọ̀ kó bà mí o. Nítorí ẹnu tó bá fi sọ wípé Adégún lónìí ń bọ̀ bá dọ̀la, kò gbà wọ́n ní 1 second láti sọ wípé Adé ògún mọ̀. Ó lágbára, ó tojú sùúyàn. Ó ní Yorùbá fi máa ń sọ̀rọ̀ kan wípé báyé bá ń yẹ ẹ́, máa rọra ṣe, máa rọra tẹ̀lẹ̀, má tẹ̀ ní báṣubàṣu. Torí àwọn ayé tó ń ṣe dànsákì ẹ̀ lónìí kò gbà wọ́n ní ìṣẹ́jú kan láti sọ wípé ò tún mọ̀ ọ́n ṣe mọ́. Mo wá gbà ládùúrà fún gbogbo wa, gbogbo ojú tó ń wò mí ní dédé àsìkò yìí, ogun tí òfin ní jẹ́ àmọ́ ṣe mọ́ níwájú àwọn tá a ti ń mọ̀ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀, kọ́lọ̀ má jẹ́ ó kàn mí àti yín o. Torí bójú ayé ṣe rí lẹ rí o lórí ọ̀rọ̀ MC Olúọmọ. Kí gan lẹ̀ṣẹ̀ tẹ́ MC Olúọmọ ṣe gangan ní pàtó nínú ẹgbẹ́ NURTW ní ìpínlẹ̀ Èkó tí wọ́n fi sọ wípé kò mọ̀ ṣe mọ́? Torí with the look of things, ipò state chairman tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ṣeé dúró fún un mọ́, nítorí àwọn ọmọ ẹgbẹ́ òun ti sọ wípé àwọn ò fẹ́ mọ́ gẹ́gẹ́ bí state chairman àwọn, pé kó máa lọ. Tafasego làwọn fẹ́ báyìí. Ó lágbára. Bẹ́ẹ̀ sì ni ipò national president tó ń wò lókè l'Àbújá tó wò wípé òun máa tún lọ síbẹ̀, ìyẹn náà dàbí ìgbà wípé kò fẹ́ ṣùọ̀ fún taratara. Ipò wo gan-an la wá lè sọ wípé MC Olúọmọ fẹ́ dìmú nínú ẹgbẹ́ NURTW? Ṣé kìí ṣe wípé history tún ti ń repeat ara ẹ̀ báyìí? Torí tẹ́lẹ̀ àrìgbà kan là ń gbáriwo Sàkásáólà ni o, Sàkásáólà ló lè ṣe o, Sàkásáólà la fẹ́ o. Níbo wá ni Sàkásáólà wà lónìí? k'Ọlọ́run ọba Èdùmàrè kó bá wa fi ọ̀run kẹ́ Sàkásáólà. Nígbà kan náà sì rèé, ariwo Ọlọ́run wà la máa ń gbọ́, Ọlọ́run wà lọ́tún,
Ọlọ́run wà lósì la máa ń gbọ́ ariwo rẹ̀ la máa ń gbọ́ ṣáá ní gbogbo ìgbà níbo wá gan ni Ọlọ́run wà ní òní báyìí ẹ tún wo ohun tó ń ṣe fún MC Olúọmọ lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ẹgbẹ́ NURTW ẹ wá wo bó ṣe ń pariwo Tàfàṣégò láfẹ́ Tàfàṣégò láyàn Tàfàṣégò ni o òun ni o lọ́tún lọ́sì báyìí àfẹ́ MC Olúọmọ mọ́ ìbéèrè kan tẹ̀mí wá ní ó ní wípé ǹjọ́ bó ṣeé ṣe kó ṣe wípé MC Olúọmọ nìkan ló ń dá gbogbo àṣẹ NURTW pa lásìkò tó wà lórí ipò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé òun nìkan ló dá rúùlù nígbà náà ṣe bí ọ̀rẹ́ tímọ́tímọ́ ọ̀rẹ́ ìmùlẹ̀ náà pé MC Olúọmọ àti Tàfàṣégò náà tẹ́lẹ̀ ṣó possible kó ṣe pé gbogbo ọdún mẹ́rin tí MC Olúọmọ lò lórí ipò gẹ́gẹ́ bí state chairman Tàfàṣégò benefit nkankan nígbà náà nítorí abíkà sọ wípé MC Olúọmọ náà lọ̀rọ̀ ìwọ́ wá láti ọ̀dọ̀ ẹ̀ kí gan ni tún ṣẹlẹ̀ gangan ní pàtó nínú ẹgbẹ́ NURTW kí lẹ̀ṣẹ̀ tẹ́ MC Olúọmọ ṣẹ̀ gangan ní pàtó àti ẹ̀dúpẹ́ pé lọ́tẹ̀ yìí ọ̀rọ̀ ẹnu náà fi ń bára wọn jà torí gbogbo wa la mọ̀ wípé lásìkò tí irú power struggle yìí bá ń wáyé nínú ẹgbẹ́ NURTW ó máa ń brutal gidi gan kì í ṣe ọ̀rọ̀ ẹnu lásán náà fi máa ń bára wọn adúpẹ́ pé kò yọ nǹkan míì kò dín tí àwọn tí ò mọ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ tí wọ́n á sọ ẹ̀mí ara wọn nù lé lórí àkọ́kọ́ dúpẹ́ ẹ̀yún lọ́tọ̀ àmọ́ kí gan-an lẹ̀ṣẹ̀ tẹ́ MC Olúọmọ ṣẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá nímọ̀ nípa ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ nípa àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò tẹ́ ẹ súnmọ́ wọn dáadáa ní pẹ̀kúkẹ̀kí ẹ máa bá mi fìdáhùn ọ̀rọ̀ yìí sí comment section ẹ jẹ́ àjọ máa lẹ́nu kájọ máa takùrọ̀sọ òun náà ṣe ní báyé bá ń yẹ èèyàn ṣẹ̀ kẹ́ẹ̀dá ó rọra tẹ̀lé ayé báyé bá ń yẹ bó bá ṣe wó lo ní tó ju tàwọn kan lọ rọra lò ó bó bá ṣe pò lo ní tó ju tàwọn kan lọ rọra lò ó torí ayé tó ń ṣe dànsákì ẹ lónìí bó bá dọ̀la wọn ò padà mọ sọ wípé kò dànsákì ẹ mọ́ wọn ò padà mọ bẹnu àtẹ́lù ẹ ó wàá dẹni tí ò mọ̀ ṣe kọ́lọ̀ má jà dẹni tí ò mọ̀ ṣe níbi tá a ti ń mọ̀ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ kí gan-an lẹ̀ ṣe MC Olúọmọ gangan ní pàtó kí ni tó ṣe tó fi ṣe wípé wọ́n ń fọwọ́ rọ sẹ́yìn báyìí nínú ẹgbẹ́ NURTW ní ìpínlẹ̀ Èkó eléyìí lágbára nípò owó gan la lè sọ wípé MC Olúọmọ fẹ́ dìmú nínú ẹgbẹ́ NURTW pẹ̀lú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ pẹ̀lú bí gbogbo ojú ọjọ́ ṣe rí torí ó ti wà so glaring pé omi tútù ti rú ẹja tútù ti ń wọnú ẹ̀ nínú ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ Èkó àwọn ọmọ ẹgbẹ́ òun ò ṣetán láti kí MC Olúọmọ lẹ́yìn kó lọ fún second term bẹ́ẹ̀ ni kò dàbí ìgbà wípé wọ́n kì í lẹ́yìn láti jẹ national president gan kí wá ló fẹ́ jẹ́ fèètì MC Olúọmọ àti pàápàá nínú gbogbo rògbòdìyàn tó wà ńlẹ̀ pẹ̀lú bí Tàfàṣégò ṣe ti ń pàréèdà rẹ̀ gẹ́gẹ́ bí state chairman kí gan-an ni ìgbésẹ̀ tí MC Olúọmọ fẹ́ gbé kí ni tó fẹ́ ṣe sí gbogbo ohun tó wà ńlẹ̀ yìí ẹ̀yin èèyàn wa lórí ìkànnì yìí ẹ máa bá wa fi èrò tiyín náà sí kọ́mẹ̀ǹtì o gbogbo ohun tí ẹ bá sì mọ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ NURTW ẹ máa bá mi sọ sí comment section káàjọ máa lára wa lọ́yẹ̀ káàjọ máa tàkùrọ̀sọ gbogbo bó bá ṣe wá ń lọ nínú ẹgbẹ́ ọ̀hún ẹ jẹ́rìí wípé lórí ìkànnì DigiNaija Television máa gbé wá fún yín live and direct gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ níbẹ̀ àmọ́ títí di ìgbà yẹn tẹ́yin ò bá ti subscribe tẹ́lẹ̀ ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí ẹ like ẹ comment kẹ́sì máa bá mi share ètò yìí kó máa lọ káàkiri ire o.